Welcome to iSeen TV. Please like, share, comment, and subscribe. Thanks for watching. Aṣíwájú burúkú. Ẹja padà sọ́dọ̀ Ọlọ́run, ẹja ṣe padà sọ́dọ̀ Ọlọ́run. Ìjọba kan ló lè ṣe, Yorùbá lè ṣe, Igbo ni ó ṣe, Hausa ni ó ṣe. Ẹja mẹ́nu kò ń bẹ̀, èmi ló kàn, àwa ló kàn, ó ti kàn wá o. Tó bá rí bẹ́ẹ̀ náà, àfi ká padà sọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run dákun ṣàánú wa. Ká máa sọ pé wọ́n bá náà sálámù náà fún ṣáná. Ọlọ́run o, a ti ṣàbòsíṣẹ́ ní ara wa. Fàyín dábàá ní fúrílà náà. Tó o bá foríjì wá kó o ṣàánú wa tánúnakúnnáná kàṣírí àmọ́ wà nínú àwọn ẹni ìyà àwọn ẹni òfò ọlọ́dà kò mọ́ wọn jà wà ní òfò Nàìjíríà mọ́jà wà ní òfò mọ́jà sófò mọ́jà kófò àfikọ́lọ́wọ́ ṣe wá pẹ̀lẹ́ kó ṣe wá jẹ́jẹ́. Lẹ́yìn bẹ́ẹ̀ káwa nífẹ̀ẹ́ ara wa ká ní àánú ara wa àánú òun ìfẹ́ wọn bá àwọn atọ́lọ́ máa ṣe ìdẹ̀ra díẹ̀ fún káwọn rántí àwọn tí ò ní. Bàbá, màmá, rántí ẹni tí ò ní. Àwọn aláìní ìbẹ̀lẹ́gbẹ́ mi, wọ́n ń bẹ̀lẹ́gbẹ́, wọ́n ń bẹ nínú ẹbí. Kódà àwọn àlìmìsíkí náà pọ̀ kò síbi tí wọ́n sì kò sẹ́ni tí ò ní wọn lára. Àwọn tó ń pè ní àlìmìsíkí náà àwọn aláìní tó kódà àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àlìmìsíkí wọn kì í tọrọ jẹ. Wọn kì í ṣe oníbàárà. Ṣùgbọ́n wọn náà mọ̀ pé iṣẹ́ tí ń ṣe yẹn bí wọ́n ṣe ń ṣiṣẹ́ lòun náà ṣe. Ṣùgbọ́n iṣẹ́ yẹn kò kábùkátà ẹ̀ tó. Gbogbo àwọn ẹ̀dájọ́ rí báyìí. Please like, share, comment, and subscribe. Thanks for watching.